Pásítọ̀ Àgbàlá Gabriel ó sọ pẹ̀lú ìgboyà, ó lóun mú pankẹ́rẹ́ òun na ọ̀gbẹ́ni Muyideen confidently ló sọ o, àmọ́ kò dáa. Ohun tí ò dáa kò lórúkọ méjì, kò dáa ni. Àmọ́ ọ̀rọ̀ tèmi fẹ́ sọ, kí ló dé tí gbogbo wa ń ṣe bí ẹni wípé ọ̀rọ̀ tó sọ ó ṣe àjòjì sí wa? Kí ló ń ṣe tí gbogbo Nigerians pàápàá jù lọ, mí ìmọ̀ bóyá ó ṣẹlẹ̀ lápá àbòmí o, lápá ọ̀dọ̀ àwa Yorùbá ń bí ẹni wípé nǹkan tó sọ strange. Àìmọye churches, ó wà lára àwọn churches aláṣọ funfun, ó wà lára àwọn ìjọ aládùúrà, even ó wà lára àwọn Pentecostal churches, ó wà lára àwọn àáfàá tí wọ́n ní wọ́n ń ṣe ìwòsàn fún àwọn alárùn ọpọlọ, ó wà lára àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ tí wọ́n ní wọ́n ń ṣe ìwòsàn fún àwọn alárùn ọpọlọ, tá a mọ̀ dáadáa wípé wọ́n á tì wọ́n mọ́nú ilé, wọ́n á febi pa wọ́n, wọ́n á wá mú pankẹ́rẹ́ tó dáa, wọ́n á máa fi dá sẹ̀ríà sí wọn lára. Bí wọ́n bá kọ̀ tí wọ́n ní wọn jẹun, wọ́n á fi ẹgba dábírà sí wọn lára. Tí wọ́n bá jáde lásìkò tán bá ní jókòó síbẹ̀ yẹn, wọ́n á fi ẹgba dábírà sí wọn lára. Tí wọ́n bá kọ̀ láti ṣe nǹkan tí ẹni tó ń tọ́jú wọn nìkan ṣe, wọ́n á fi ẹgba, wọ́n á fi dábírà sí wọn lára. Gbogbo wa la dẹ̀ mọ̀. Ọjọ́ wo la rí èèyàn kan tó tiẹ̀ jáde kó ṣàlàyé fún àwọn ará bí wípé ẹni tí àrùn ọpọlọ ń bá jà, tẹ́ ẹ ní kó wà lórí ilẹ̀ àánú tàbí kó wà nílé aláwo àbí kó wà nílé àáfàá, tó tún jẹ́ wípé ẹbí ilẹ̀ fi ń pa, tó jẹ́ ẹgba lọ fi ń tọ́jú ẹ̀. You know the funniest thing about this cane, tán bá ti mú dání, àwọn tó lárùn ọpọlọ yìí á máa sá fún wọn. Èyí tó bá jẹ́ wòlíì tó mú ẹgba dání tó jẹ́ pé ẹgba ni ẹni tó lárùn ọpọlọ ń bẹ̀rù tó ń sá fún, á ní ẹ̀mí mímọ́ tó wà nínú òun ló jẹ́ kó máa bẹ̀rù ohun tó bá ti rí òun. Bó jẹ́ àáfàá náà ni, á ní àwọn rúkìá kan tó ń kà ló jẹ́ kí alárùn ọpọlọ máa sọ. Bẹ́ẹ̀ náà ló wà ní àwọn oníwòsàn ìbílẹ̀, á ní àwọn àlùjọ ọ̀nà tó ń kó kóra tó lágbára ju ti ara ẹ̀ lọ ló ń rí òun tó ń sá. That is the practice, that is the drill, and that is the reason tí Pastor Àgbàlá Gabriel fi believe wípé òun lè sọ níta gbangba kí àwọn èèyàn dé accept ẹ̀ bẹ́ẹ̀ wípé òun na ọkùnrin géńdé Ọlọ́run ní pankẹ́rẹ́, nítorí pé he has been doing it. Àwọn ará chọ́ọ̀chì ẹ̀ dẹ̀ believe pò normal, dádì ló ń fi ẹgba ẹ̀mí mímọ́ na Muyideen. Now, instead of condemning Pastor Gabriel, Àgbàlá Gabriel, ẹ jẹ́ ká fún ní flower ẹ̀ lórí 70% oore tó ti ṣe. Ṣé wá rí 30% tó fi bàjẹ́ yìí, òun ní kọ́kọ́ ló guilty. Ẹ jẹ́ ká fi opportunity lecture àwọn èèyàn wa. Gbogbo nǹkan kọ́ lógun ayé. Ẹni bá ní mental health challenges, ẹ mú lọ síbi tí wọ́n ti ń ṣe ìtọ́jú aláìsàn ọpọlọ ní ilé ìwòsàn ìjọba, ilé ìwòsàn ìgbàlódé, kó máa lògùn, kó lè máa sùn, kí ọpọlọ ẹ̀ lè máa rest. Tẹ́ ẹ bá fẹ́ ṣàdúrà, ẹ lọ sí ibi tẹ́ ẹ ti ń ṣàdúrà, kẹ́ ṣàdúrà fún wọn kán padà wálé. Orí tó ń gbóná, ọpọlọ tí ò sùn, ọpọlọ tó nídìí relaxation, tẹ́ ẹ tún dè mọ́lẹ̀, tẹ́ ẹ tún ní kó máa gbà àwẹ̀, tẹ́ ẹ ní kó máa ṣe dry fasting, tẹ́ ẹ ní kó máa ṣe ìṣọ́ òru, tẹ́ ẹ tún fẹ́ gbà nà, ẹ confuse ẹ̀ the more. Let us address the problem once and for all. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà guilty, tẹ́ ẹ gbé àwọn èèyàn yín lọ bá àwọn èèyàn yìí, gbogbo yín lẹ mọ̀ pé ẹgba náà fi ń fún wọn lóúnjẹ, ẹgba náà fi ń deal pẹ̀lú wọn. Bẹ́ẹ̀ bá ṣe ń fi àdúrà ràn lọ́wọ́, ẹ jẹ́ kó máa take medication wọn. Gbogbo àrùn ọpọlọ kọ́, in fact 95% of àrùn ọpọlọ wọ́n need the medical solution, not spiritual one. Bó ṣe wà níbi tó lóyún náà nìyẹn o. Ṣebí ti
ọ̀gbẹ́ni Muyideen la gbọ́ bó ṣe wà níbi tí olóyún náà nìyẹn, ẹlòmíì wá ní operation náà ló fi máa bímọ, bóyá nítorí wípé placenta ló kọ́kọ́ fẹ́ ṣáájú, àwọn oníṣègùn pè ní placenta previa, I'm sorry tí mi bá pè dáadáa, àwọn ó lè jẹ́ wípé ẹlòmíì náà ó lè jẹ́ wípé cervix ẹ̀ open tó máa ná máa ṣe operation fún ẹgbẹ́ lọ chọ́ọ̀chì. Àwọn pastors wọ̀nyí, àwọn ìyá agbẹ̀bí wọ̀nyí, àwọn aláàfáà wọ̀nyí, wọ́n á rò pé wọ́n ń ṣe nǹkan tó dáa, wọ́n á tì wọ́n mọ́lé. Obìnrin mi àti dé point of death kẹ́ tó ti síta. Iṣẹ́ abẹ kì í ṣe ogun ayé, iṣẹ́ abẹ kì í ṣe ogun àìsàn. Ẹ jẹ́ kí n fi example ti ìyá àbèjì ọmọ aráyé le. Láti ìgbà yẹn lẹ̀ ti kíyèsí Pastor Gabriel, láti ìgbà yẹn ló ti yẹ ká lecture Pastor Gabriel. Ẹ wo nígbà yẹn ìyá àbèjì ọgbẹrẹ a mọ̀ pé paralysis àbí stroke ni wọ́n ní. Pastor Gabriel fẹ́ ràn wọ́n lọ́wọ́, but Pastor Gabriel rí àìsàn tó ń ṣe ìyá àbèjì ọmọ aráyé le bí ẹni wípé ogun ayé ni. Wọ́n ní kán máa gbàwẹ̀, kán máa gbàdúrà. Ìyẹn ló kọ́kọ́ fa ìjà wọn àti ọmọ ìyá àbèjì tí Folúkẹ́ Dáramọ́lá fi lóun máa sún sẹ́yìn. Nígbà tí Folúkẹ́ Dáramọ́lá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ wípé màmá nídìí láti lo oògùn, kí lẹ sọ? Ẹni Folúkẹ́ Dáramọ́lá ń jowú ni, ẹni torí pé kò fẹ́ kí Pastor Gabriel gba oríyìn mọ́ òun lọ́wọ́. Bẹ́ẹ̀ náà ni ti kí ni morúkọ Nollywood yìí tó suffer paralysis from waist downward. Medical attention ni gbogbo wọn ní. Ẹ jẹ́ ká pẹnupọ̀ ká enlighten Pastor Gabriel ohun tó ń ṣe dá, bó ṣe ń gbà tó fi ń ran àwọn ènìyàn lọ́wọ́ dá, iṣẹ́ olóore ló ń ṣe. Àmọ́ àwọn àkẹ́kẹ́ idea, àwọn primitive idea gbogbo ayé ni gbogbo àìsàn tó bá gbé wá sọ́dọ̀ wọn, ẹgbà ló lè yanjú ẹ̀, dry fasting ló lè yanjú ẹ̀, torturing the spirit out of them ló lè yanjú ẹ̀, ni kí wọ́n drop. For now kò sí nínú yín tó lè ran ọ̀gbẹ́ni Muyideen lọ́wọ́. Ẹ correct Pastor Gabriel pé kò lẹ́tọ̀ọ́ láti tọ́jú ènìyàn. Gbogbo wa láti mọ̀ wípé máa yẹn need medical attention. Eléyìí ò ń sọ̀rọ̀ rehab nìkan, medical attention. Ṣùgbọ́n ẹ̀rù nínà àti tọ́jọ̀ yẹn ń bà á. Kí wọ́n fi ìfẹ́ fa àwọn tó bá tún rí bẹ́ẹ̀, torí mo mọ̀ pé òun nìkan kọ́ ló rí bẹ́ẹ̀ ní abẹ́ Pastor Àgbàlá Gabriel, kí wọ́n fi ìfẹ́ fà wọ́n mọ́ra, kí wọ́n seek medical attention, medical help wọn, kí wọ́n tún wá ràn wọ́n lọ́wọ́ physically and financially bí wọ́n ṣe ràn wọ́n lọ́wọ́. Ẹ wá níyàwó ẹ̀ ń bẹ̀bẹ̀ wípé òun ò lọ. Ṣé ẹ fẹ́ kíyàwó tí ọkọ bá sọ wípé òun lọ, ṣé ẹ fẹ́ kíyàwó náà sọ pé èmi máa tẹ̀ lọ́kọ mi o, káwọn méjèèjì wá dàbí aláìmoore? Ìyàwó á máa wá túnṣe, á máa bẹ̀bẹ̀, á fẹ́ yanjú, á fẹ́ kò ní fẹ́ ṣe ọkọ ẹ̀, kò dẹ̀ ní fẹ́ ṣe Pastor Gabriel. Ohun tó ń ṣe yẹn normal gẹ́gẹ́ bí obìnrin. Mi ìfẹ́ kan lọ, mi ìfẹ́ kí dáàdi ìbínú. Of course wọ́n ti gbé ìwé lé wọn lọ́wọ́. Ẹ̀yin tẹ̀lé sọ wípé inú chọ́ọ̀chì ló kọ́ chọ́ọ̀chì sí. Ẹ̀yin chọ́ọ̀chì ni wọ́n kọ́ ilé ẹ̀ sí, wọ́n dẹ̀ ti gbé ìwé ilé ẹ̀ lé lọ́wọ́. Ẹ jẹ́ ká fọgbọ́n dá sọ̀rọ̀ yìí. Ọlọ́run ló máa sọ, àdìsí ànábì ló máa sọ. Ó ní tó o bá lè sọ̀rọ̀ àlàáfíà jáde, ó ní kó o dákẹ́. Ẹ jẹ́ ká fún Pastor Gabriel ní 70% ẹ̀, 30% ẹ̀ tó ti kùnà. Most of the churches, the mosque, the afars, and the native doctors are guilty of such. Ẹ jẹ́ ká fi opportunity ẹni tó jìn sí kòtò yìí ká fi kó ará ìyókù lọ́gbọ́n, ká lecture wọn. Tẹ́ bá nírọ́ ni mò ń pa. A sì rí lára àwọn white garment churches tó jẹ́ wípé wọ́n á accuse ọmọ wípé ó ní ẹ̀mí èmèrè. Ìgbálẹ̀ á dẹ̀ gbómọ ọmọ yẹn lórí, wọ́n á dẹ̀ máa kú ìgbálẹ̀ mọ́, wọ́n á máa fi ìgbálẹ̀ náà tán bá ní kí náà ṣe, wọ́n á ní wọ́n lé ẹ̀mí òkùnkùn jáde lára ẹ̀. Àbí ṣé irọ́ ni mo pa? Gbogbo wa ni kẹ́ jẹ́ ká ti ọwọ́ ọmọ ìbọ̀ṣọ̀. Ẹni tó ní kidney problem, tẹ́ ẹ tì mọ́lẹ̀ àánú, tẹ́ ẹ jẹ́ kó lọ fún dialysis, tẹ́ ẹ dáwó fún pé kó lọ fún dialysis. Ẹni tó ní diabetes, tẹ́ ẹ jẹ́ kó take insulin shot, tẹ́ ẹ tì mọ́ chọ́ọ̀chì, tẹ́ ẹ tì mọ́lé, tẹ́ ẹ ní oògùn ìbílẹ̀ ló máa lò. Tán bá ní kan pé bó ṣe ń rí wá, bó ṣe ń rí rèé. Ẹ jẹ́ ká wá enlighten. Ẹ̀yin pastors, ẹ̀yin afars, ẹ̀yin native doctors, ẹ ṣe seminar, ẹ pè conference, ẹ ṣe retreat, ẹ enlighten àwọn èèyàn nípa
the importance of medicines. Ọlọ́run ló fún àwọn oníṣègùn òyìnbó ní ọgbọ́n àti ìmọ̀ àti òye láti fi tọ́jú wa. Ẹ jẹ́ kán máa lò ó bẹ́ẹ̀ tí ń fàdúrà ràn wọ́n lọ́wọ́. Let them go to their doctors. Kẹ́ ẹ má bàa jẹ̀bi. But ní tèmi o, I still choose to look and appreciate that 70% tí Pastor Agbala Gabriel tó ń ṣe nínú ilé ayé àwọn èèyàn. The 30% tó kù, kí Ọlọ́run fún ní àǹfààní láti take to correction. Kọ́lọ́run fi eléyìí ṣe ọ̀nà láti jẹ́ kó mọ how to do it better. I stand with Pastor Agbala Gabriel. May God bless him. May God bless his ministry. Mewolaka lórúkọ tèmi. Ẹ káàárọ̀.